lórí ètò ǹjẹ́ ti gbọ́ náà láwà ibi tá a ti máa ń ka àwọn ìròyìn ọ̀hún sí etí gbọ́yìn láràárọ̀ ọjọ́ ajé sí ọjọ́ ẹtì láago 11 sí 12 orúkọ mi ò yí padà Adépéjú ọmọ Adébìtẹ́ náà ló ń kí ń káàbọ̀ sórí ètò yìí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan pẹ̀lú bá ṣe máa ka àwọn ìròyìn ọ̀hún sí etí gbọ́yìn lẹ́kùnrẹ́rẹ́. àwọn èèyàn tí ẹ ti ń pè. láì tí karòyìn mélòó la yìí gbogbo náà ta àyè nǹkan láì ṣe oúnjẹ rẹ aláyé yìí ò ní bàjẹ́ alẹ́ ẹ̀ ní sórí ibú alájẹ́ ò ní gbé yín lọ́mọ lọ ìyá ìyá ọkọ yìí ò ní sẹ́yún lágbára Ọlọ́run ìyá ìyàwó yín gan kò ní yán lè. àmì o gbogbo tẹ bá fẹ́ lọ́kọ yóò máa ṣe. lọ́kọ yóò máa ṣe àmọ́ ẹ sọ sókè. bí wọ́n fẹ́ kọ́kọ́ wá bá wọn bá gbọ́ ńkọ́. láyé òde kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ náà. ọ̀dà wo Samuel Olúbáyọ̀ Ọlámídé ló kọ́ mi Dókítà Olamide Ààrẹ Mẹ̀kúnnù káàbàtà ẹlú ẹ̀ káàárọ̀. ẹ ṣé bàbá. mo kí ìyàwó Adépéjú bákan náà mo kí ààrẹ wa Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o. ààrẹ wa mo fẹ́ kí nǹkan kan dá yín lójú pé ìtẹ́lọ́rùn òun ló ṣàgbọ́n gbogbo. ipò tẹ́ wà lónìí àwọn kan wá káwọn wà bẹ́ẹ̀ tọ́lọ́run ò gbé wọn débẹ̀ wọ́n ti jù ú lọ nínú sọ̀rọ̀sọ̀rọ̀ tọ́lọ́run ò gbé wọn síbẹ̀ ẹ̀dúpẹ́ ti yín. ṣùgbọ́n ibi tọ́lọ́run ní ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. tí ọdún yìí tó parí pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba ẹ̀ẹ́dì bẹ́ẹ̀. torí pé òótọ́ ọdún tẹ́ sí ń lò pẹ̀lú àwa mẹ̀kúnnù Ọlọ́run gbé yín débẹ̀ ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ lọ nítorí pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. torí pé tí ẹ bá ní ẹ fi ṣe ti mẹ̀kúnnù náà lọ́wọ́ wa wọ́n láwọn mẹ̀kúnnù náà yóò jẹ́ kẹ́ ẹ̀ pọ̀ sí ilé yìí lọ. Ọlọ́run bá a ṣí bẹ̀ fún màmá wa Adépéjú náà Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ Ọlọ́run ní jẹ́ iléeṣẹ́ kásán ó bàjẹ́ o. ààrẹ wa mo kí yín lẹ́ẹ̀kan sí i. ẹ ṣeun ẹnjìnà Bísúà ó dàbọ̀ ẹ ṣeun àdúpẹ́ ẹlú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ Dr. Olamide. kábíyèsí bàbá. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ṣé o ní ọ pásítọ̀ ní ọgbogbo ẹni Ọlámídé? ẹ ṣeun bàbá. Ẹ kú yọ méje o. àwa ni láti Kánjí ẹ ṣeun bàbá. Bẹ́ẹ̀ ni ẹ bá ń kí ẹ̀yà àti péjú o. ẹ ṣeun sà. ẹ ti kí àánú Ọlọ́run pọ̀. Yes sir. a gbọ́. Lágbára Ọlọ́run ìbéèrè yìí tẹ́ ẹ ń béèrè lọ́wọ́ Ọlọ́run fi lé yín lọ́wọ́. àmín. Ààrẹ Mẹ̀kúnnù ti hẹ̀ ọ̀rẹ́dì ìgbà ànábì wáyé kò lé owó Jésù ni ó sì lówó àmọ́ bí wọ́n sì lé yẹn náà Ọlọ́run ó jogún ẹ̀ fún Ọlámídé ó ti hẹ̀ ó kọ̀ rẹ̀ ó sì ní kò lè parẹ́ nípasẹ̀ rere títí Amẹ́ríkà kò sí bí wọ́n ti gbọ́ so wọ́n ní ó kọ rere ó sàn ju pé òun fàdákà lọ mo sì mọ̀ pé nígbà tó ti lọ́lọ́run gbogbo ohun tí a fi lórí ayípátá lọ́lọ́run padà kó tì ọ́ àti gbogbo àwọn tẹ̀jọ́ ń ṣètò ọ̀rọ̀ rí ó dayọ̀ òní bá ráyè fọ́ọ̀tì ó rí bá ti ṣe ọ̀rọ̀ ní gbígbà òní tí ìbéèrè tọ́lọ́ ọmọ fi lọ wúdí ọ lọ́wọ́. ẹlòmíì ń bẹ ẹlú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. Ẹ̀rọ káàárọ̀ o. Yes sir, ẹ káàárọ̀ sà. Orúkọ mi ni Pásítọ̀ Israel Adéwùmí. láti ìpínlẹ̀ Niger. Láti ìpínlẹ̀ Niger. Ẹ káàárọ̀ sà. Ààrẹ Mẹ̀kúnnù. kábíyèsí bàbá. Ẹja máa forí sí i. Láti máa gbàdúrà. Bó bá pẹ́ títí ohun tó jìnnà sí wa yóò tẹ̀ wá lọ́wọ́. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣèbẹ́ yìí rèé. Láti ìgbà tí Yẹlẹ́ja ti kú ṣé sọnù ni Ọlọ́run sì ń bẹ pẹ̀lú yín Ọlọ́run sì dúró tì yín lórúkọ Jésù Ọlọ́run ní fi yín sílẹ̀ lágbára Ọlọ́run jẹ́ ilé yẹn yóò tẹ̀ yín lọ́wọ́ Ọlọ́run ó pèsè fún yín lágbára Ọlọ́run ẹ má jà kájú lọ́gbẹ̀ẹ́ gbóná ibi tórúkọ rẹ ti dé yìí ó ti dé káàkiri àgbáyé ọkọ rẹ ò ní parẹ́ nínú kápá orúkọ rẹ ò ní parẹ́ Ọlọ́run ó dúró tì ọ́ Adépéjú pé wọ́n ṣe fẹ́ kórí fún ààrẹ yóò rí fún wọn náà o yóò sì rí fún gbogbo yín pátápátá ẹ̀yìn bàjẹ́ ọkọ rere ìjókòó rere Ọlọ́run ṣe fún ọ Jésù Olúwa wa àmín. ẹ ṣeun bàbá ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣeun. ẹ tẹ̀síwájú à ń gbọ́ yín. mo gbádùn ètò yìí yẹn ni sà. ẹ ṣeun àdúpẹ́ o. ẹ sọ̀rọ̀ títàn. ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣeun.
ẹ ṣeun àdúpẹ́. Ọlọ́run náà máa sábà yín dọ̀tún. Àmín àmín. Ẹ ṣeun àdúpẹ́. Ọlọ́run gbọ́ yín sókè. Àmín. Olúwa fẹ́ mú yín dé, Olúwa yóò mú yín débẹ̀ lọ. Àmín. Olúwa sábà yín dọ̀tún. Ẹ ṣeun àdúpẹ́. Hello, ẹ káàárọ̀. Yes ma. Ẹ kú ètò. Yes ma. Ẹ káàárọ̀. Ẹ yí ẹ̀rọ móhùnmáwòrán yín lẹ̀. Ẹ kú ètò. Yes o. Ọlọ́run wà pẹ̀lú yín o. Àmín o. A ti kúrò ńbẹ̀. Ó dáa, ẹ tẹ̀síwájú. Ọlọ́run wà pẹ̀lú yín. Àmín. Ẹ ní dààmú ìṣàhàlà o. Àmín o. Ẹ̀yin méjèèjì. Ẹ ní dààmú. Àmín o. Lágbára Ọlọ́run bí tẹ́ fẹ́ jẹ́ ẹ débẹ̀ lágbára Ọlọ́run. Ẹ wá nímọ̀ nira. Mọ́mì Ṣúkúrádì láti ìlú Ìlọrin. Ìlọrin àfọ̀njẹ́ inú dùn jú yọ. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun màmá. Ẹ ṣeun gan. Yóò ní jẹ́ wá àgbà tí Nàìjíríà wà wá dá Ọlọ́run ní mú wa kúrò lérí èpè lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ wá wà bẹ̀rọ̀ ní ọjà sí fún yín ṣáhàndà. Ẹ̀ẹ́dì ẹ̀bẹ̀ sì ti ṣe dáadáa lágbára Ọlọ́run. Àmọ́ inú wà jẹ́nu dáadáa yín. Nàìjíríà àgbà tó bá dá Ọlọ́run yóò sojú gbogbo ẹ̀mí wa. Ẹ̀lú ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Tá là ń bá sọ̀rọ̀ láti bọ̀? Láti Àbújá ni. Ní agbọ̀nbo l'Àbújá àti pé kí ló kọ yín? Ní Dúkóí. Ní Dúkóí. Kí ló ó kọ yín màámi? Esther. Ó yẹ tẹ̀wájú ń pàápàá mà. Mo fẹ́ gbàdúrà fún yín. Ẹ ṣeun ẹ gbà. Mo mọ gbádùn prógámù yín. Ẹ ṣeun. Mo gbàdúrà fún yín, Ọlọ́run ní fi yín sílẹ̀. Àmín o. Ogun ayé ò ní borí yín. Àmín o. Ogun èso ò ní borí yín. Àmín Jésù. Ẹ ò ní ṣìṣe. Àmín Jésù. Ọlọ́run tẹ̀lé síwájú. Àmín Jésù. Kan iwájà kó dominú àgbọn ìjà yóò ní jàdù yìí. Àmín o Jésù. Ẹ ṣeun. Àdúrà rèé. Ó wá dúrà lábádé rẹ̀. Adépéjú jẹ́ àtẹ̀wájú àkókò ti lọ. Jù báyìí lọ lórí ètò oúnjẹ ti gbọ́. Ẹ pàdé wa lọ́la láago 11 sí 12 lórí ìkànnì Kaftan TV Yorùbá, ìkànnì aláràgbáyédá ibi tá a ti ń ṣàfojúsùn ààyè tó rẹwà. Orúkọ mi ni Adépéjú Adégbìtẹ́. Títí gbà mìíràn sáwọ́ pàdé. Ó dàbọ̀. Títí ọ̀la tààtùnjọ máa pàdé lágbára Ọlọ́run. Dókítà Olamide ó ṣe kí ni o? Ó dàbọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ?